ẹ̀yin èèyàn mi ẹ wò mo kí yín lórí òjíṣẹ́ gbogbo wa la mọ̀ pé bàbá Èkìtì kì í mọ̀mú lọ́mú lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni o ẹ ti mọ̀ pé òun ni bàbá Èkìtì dúró lé lórí bẹ́ẹ̀ òun náà làwa náà dúró lé lórí ẹ wá gbọ́ ohun tí bàbá Èkìtì sọ pé Yorùbá nation no going back ni o ẹ wò ẹ má jẹ́ kí n bẹ́ gbogbo ẹ̀ fún wa ẹ wá lọ gbọ́ ohun tí bàbá Èkìtì sọ ẹ wò ọ̀rọ̀ kì í síbẹ̀ ẹ wá lọ gbọ́. mi gbogbo ojúlówó ọmọ Yorùbá àkó ìsinmi ṣé wọ́n sọ fún wa pé inú ìgbèkùn láwà ẹ kú ìsinmi adániwáyé yóò kúkú fún wa ní ìsinmi. mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ń làkàkà lójú méjèèjì pé kí ìran Yorùbá ó bọ́ síbi ìsinmi wọn pé ìkólọ Yorùbá kí adániwáyé bá wa dá padà ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ àwọn baba ńlá wa tí ń dìyà jẹ wá lénìí tó fa okùn ìṣòro sínú ayé wa ọ̀nà orísun wa oníléeṣẹ́ kan gbé iléeṣẹ́ kan jáde ó ní orísun iyè orísun ìbùkún wa tí ìran Nàìjíríà ti dí pa pé kọ́lọ́run kó gbà fún wa. mo kí yín lórúkọ bàbá yẹn o mo kí yín lórúkọ májàsọ́lá ààrẹ aníyèkáyé of Yorùbá land di akéwéjẹ general olóyè Ṣèyí ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní mọ kí yín pé ẹ kú ìsinmi ní pé lábẹ́ bó ti wù kó rí àwa Yorùbá a máa bọ́ nínú ìgbèkùn ẹ ti rí ní tí mo fi ṣe àkọlé ọ̀rọ̀ mi tì ní mi ò ní pẹ́ ó ti yẹ kí n ṣe program látàárọ̀ iná ni mò ń wá kiri ní láti ṣáàjì fóònù. It is a pity for the Yorùbás. It is a pity for ọmọ tí Ọlọ́run ọba òkè dálé olórí àpẹ́sìn tí ń sin gbà káàkiri tí ń ṣẹrú bọ́dà mi Ṣakiru Azeez yóò dára fún yóò jò ní tìyín akó ìsinmi ni. Do we belong to this country? My own answer is no, with reason. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà tójú wọn ti ń ṣí mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nínú ìgbé ayé Reverend Agúnbíadé ẹ máa wá kiri ẹ̀yin ìka ènìyàn bàbá yẹn sọ òdodo ọ̀rọ̀ ìtọ́lọ́run fi hàn pé tí ìránṣẹ́ Ọlọ́run kan báyìí jáde síta tó bá ń sọ pé let us pray for Nigeria pé ó lè ní ìpè ẹ̀ ò dájú. Communication between him and God pé ó ti fail network ẹ ti fail lọ́dọ̀ Ọlọ́run àwọn bàbá tó ń sọ òdodo ọ̀rọ̀ nìyẹn lọ́mọdé wa do we belong to this country ní àgbà wa do we still belong to this country ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìbéèrè tó yẹ ká máa bira wa nìyẹn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá. Do we still belong to this country called Nigeria? My own answer is no. Torí àwọn ọ̀dájú olè notorious armed robber became a leader lójijì. Ìbéèrè tí n kọ́kọ́ máa bi ẹ̀yin èèyàn mi lérèrè lẹ́kìtì ń bí báyìí lóńdó ni tó fi dé Kwara tó fi dé Kogi dé Ọ̀ṣun dé Ọ̀yọ́ dé Ògùn dé Lagos State ọmọ gómìnà yín mélòó ló ń lọ sí school ní ilẹ̀ Yorùbá lénìí. Do we still belong to this country? èmi a máa rìn wọ́n ti ní oyè tán máa fún mi jẹ nínú ìran Yorùbá ní alárìnká of Yorùbá land màá dẹ̀rìn láàrin yìí àárín ìrìn wa máa rìn a máa fi gbáǹtà ń wá torílẹ̀-èdè wa máa fi bọ́ sí láṣẹ Olódùmarè. Bàbá yẹn wá ń sọ ìtàn kan fún mi ní ọwọ́ àárọ̀ yìí ni ó ní ọmọ mi kí adániwáyé tètè gbà wá nínú oko ẹrú tá a wà ó ní wọ́n ń parọ́ ó ní orú ogun tó ń ja Yorùbá ogun tó lágbára ni bàbá yẹn tún gbé ogun tó ja Yorùbá ó tún gbé gba another dimension ó ní ogun tó ń ja Yorùbá ní ogun kan máa parọ́ fún wa ká mọ̀ pé irọ́ náà pa fún wa ká sì tún máa tẹ̀lé wọn lẹ́yìn ó ní láyé àtijọ́ tẹ́ bá ń parọ́ fún àwọn bàbá wa
ìjọ táwọn bàbá wa bá ti mọ̀ ìjọ yẹn ni irọ́ yẹn já, ìjọ yẹn ló ń tọ̀ bẹ̀rẹ̀ sí kábùkù. Làwọn bàbá wa fi máa sọ wípé parọ́ oníyì ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn ẹ̀. Ìjọ tí irọ́ ẹ̀ bá ti já ló dẹni ẹ̀tẹ́ ló dẹni yẹpẹrẹ. Ó ní ṣùgbọ́n lóde òní ogun tó ń ja Yorùbá, àwọn tó ń parọ́ fún wa tá a mọ̀ pé irọ́ náà ń pa lójoojúmọ́ náà ń gba yìí sí lójú wa. Wọ́n wá ń fi ayé títí wọ́n fi ń ba ayé títí wa jẹ́. Àwa wá ń fi ayé títí wa fi ń tọ́ ayé títí wọn ṣe. Wọ́n ní ọ̀rọ̀ àgbà. Bàbá yẹn wá bẹ̀rẹ̀. Ó ní let me start from old Ondo State. Ó ní gbogbo ọmọ bàbá Adékúnlé Ajásin, all the commissioners under the bàbá Adékúnlé Ajásin. Ó ní gbogbo àwọn ọmọ pọ́n pátá nígbà táwọn wà tán jẹ́ gómìnà. Ó ní Ondo State ní gbogbo wọn ti ń lọ sí school. Mo ní mo wá rántí tí mi bá mọ̀ ti bàbá Adékúnlé Ajásin as a governor. Mo rántí ti bàbá wa SK Babalọ́lá, commissioner of education during the bàbá Adékúnlé Ajásin regime ní Ondo wa yìí. Ẹ má gbàgbé pé inú Ondo láti mú Èkìtì jáde. Àwọn ọmọ bàbá yẹn ìrìn àjò wọn ò kọjá Ondo State. Èyí tó bá kúrò l'Ondo State pátápátá ni kó wá sí Ìbàdàn. Ó wá ní kí n wá tún lọ sáàsì rẹ́kọ̀d kí n lọ sí Ọ̀yọ́ State nígbà ayé Bọ́lá Ìgè. Ó ní gbogbo ọmọ Bọ́lá Ìgè ìrìn àjò wọn ò kọjá Ọ̀yọ́. Èyí tó bá kọjá Ọ̀yọ́ ní wọn bí ó wà l'Ékòó. Ó níbẹ̀ náà ni Bísí Ọ̀nàbánjọ, bàbá wa Ọlábísí Ọ̀nàbánjọ, kọ́lọ́run kó bá wa délẹ̀ fẹ́ àwọn ènìyàn rí. Gbogbo àwọn bàbá tá à ń dárúkọ yẹn gbogbo wọn ti kú. Mo ló fi dùn mí pé ìkóríta tí ojú Yorùbá là láwọn ẹni rere, àwọn bàbá rere náà papòdà. Àwọn díẹ̀ tó kù àwọn ẹni bí fẹ́ fún wọn gbẹ́. Ó ní Èkó olé. Ó ní kí n lọ bèrè rẹ́kọ̀dù àwọn ọmọ Alhaji Lateef Jákàndé, bàbá kékeré. Ó ní gbogbo àwọn ọmọ wọn iléèwé wọn ò kọjá Lagos State. Bàbá yẹn wá ṣe pábánbárì. Ó ní inú òun dùn lẹ́nu ọjọ́ mẹ́ta òun wo fọ́nrán kan lórí social media. Òun rí ìyá wa Chief Mrs. Tokunbo Awólọ́wọ̀ Dòsùnmú tí ń bá lórí ọ̀fẹ́ kí n lọ bèrè iléèwé tí bàbá yẹn kà nígbà tí bàbá wọn wà ní lórí oyè as a Prime Minister of Western Region. Ó ní gbogbo ìwé tán kà pátápátápátá ilẹ̀ Yorùbá náà ti kà á. That is why they be able to give us the good education, standard education. Ó ní kí n wá gbé sí tàwọn tòde òní. Ó ní ìmídélé tó bá ti di commissioner PM àti ìyàwó àtọmọ ó di wọ̀ ní London. Wàá máa gbọ́ owó tó yẹ kó fi túlù ṣe náà lọ́wọ́ máa fi sanwó school àwọn ọmọ wọn ní London, l'Amẹ́ríkà, ní Canada. Wọ́n á máa destroy education tó wà lẹ́mí nígbà táwọn ọmọ títí wọn ò sí ń bẹ̀. Mo wá ní dòkó pé bẹ́ẹ̀ mà ni wọ́n máa ń pe bọ́ ìkan náà ní Adékọ́lá lẹ́kìtì ń bíbà yìí tó lóun tẹ̀lé Fáyọ̀ṣe ọ̀gá olè ọmọ olè. He was a leading pastor. Èmi á máa dárúkọ yín. I will provoke all of you. Tẹ́ bá lẹ́yìn ní jáwọ́ lẹ́yìn Yorùbá. Tẹ́ bá ní pé ẹjọ́ ọmọ Yorùbá ẹ sì ń ṣègbè lẹ́yìn àwọn Fúlàní kí Fúlàní máa pa wá kán máa gbòògbó wá lọ́wọ́ wa kọ́ ọmọ Yorùbá máa ráre. Èmi á máa dárúkọ yín. Kò dẹ̀ sí ohun tí Júpítà yín máa fèmí ṣe. Ọmọ Fáyọ̀ṣe ni. During the Fáyọ̀ṣe regime, Fáyọ̀ṣe rig ẹ̀. He became a rep. Àdúgbò bíi táwa gba ṣọ́ọ̀bù sí náà ló ti dá rìdíìmù ńlẹ̀ ńgbà yẹn lọ́hùn ó dá ṣọ́ọ̀ṣì ńlẹ̀. Èmi kékeré ni mo bá ṣokùnbà ibi tí ilẹ̀ tán fún pé kó máa lo bẹ̀. Àwọn tó wà ń bẹ̀ bí yáná pé mẹ́wàá nínú àwọn rìdíìmù mẹ́ba ẹ̀ ńgbà yẹn lọ́hùn mo èrí kan léni ọdún méje tó dọ̀bọ̀ ti fi rìdíìmù lẹ́ o ńgbà tán mọ̀ pé olè ni wọ́n pé wọ́n fi ayé títí wọ́n fi ń ba ayé wa jẹ́ ni wọ́n wá ń fa ayé títí wa tútí wọn ṣe. Mo wá bí léèrè pé ṣé o tẹ̀ tún rí ìjọ́wò lẹ́gbẹ́rẹ́ o pásítọ̀ yìí Adékọ́lá ní Adékọ́ ni mo pè báyìí tí mi ò fi dẹ̀ lálẹ̀.
gàràgà tó wọlé as a rep. Mo ti gbàgbé orúkọ ìlú ẹ̀ lẹ́kìtì mi báyìí. Màá rántí tí n bá ti rántí màá dá ayé gbogbo yín ó máa ṣẹlẹ̀ ń bẹ́ jẹ́jẹ́ ni. Láàrin 6 months. Akàdédé rí ni. Tí Lankusa yẹ wá títẹ́d one. Lankusa with security kí ló ń porúkọ ọmọ bọ̀sì kan pẹ̀lú in-laws. Talele. Ngbà tí kìnìún máa jáde lórí ráńdú bí àkànmọ́lẹ̀ ló jẹun. Ẹni tó jẹ́ pé àjọ ń fọwọ́ wọwọ́ tẹ́lẹ̀ ni tá máa bẹ lódì ká máa wò lọ́ọ̀kọ́kọ́ wéjì pé kó máa juwọ́ sí wa kí security gan máa jẹ́ kó ráyè lẹ́nu oṣù 6 Ọlọ́run. Èyí tá máa fi rí Sunday tí ó tẹ̀lé la bá rí pé àwọn ọmọ ẹ̀ ò wá ṣọ́ọ̀ṣì. Ilé tó tún tẹ̀lé lọ nígbà tó máa tó bí oṣù 2 láwa àárí ìyàwó Adékọ́lá. Ṣé Adékọ́lá ti gbé ṣọ́ọ̀ṣì fún rìdíìmù pátápátá ni? Ìyẹn ní àwọn àtọmọ àtìyàwó máa ti wà ní London. Wọ́n fi ẹni tí ò lè dá gbé ara ẹ̀ lọ sí London lánàá but immediately he became a rep pm àtìyàwó àtọmọ. Nǹkan fi wá ṣe nìyẹn. Wọ́n lọ́bẹ̀ láti lọ ṣojú ìlú. Yorùbá dára o, Yorùbá ò dára kò kàn wọ́n. They are just go there to make money. Àpò wọn náà lọ ń ṣojú. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n ti gbàgbé ni pé ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. Gbogbo àwọn ọmọ tí ẹ̀ ń fi ìlàkàkà Yorùbá tọ́ tí ẹ̀ ń da Yorùbá sínú àdánwò ẹ̀ lè jèrè wọn èpè kọ́. Bí ẹ ti ń sọ pé kí ìran Yorùbá ó má nísinmi ẹ̀yin náà ò ní nísinmi ọjọ́ alẹ́. Wọ́n forúkọ bọ olóṣèlú kan láṣìírí. Ó gbógun ti bàbá Adéyẹ Adékúnlé Ajáṣin. Ó gbógun ti àwọn bàbá kan lọ́ba blessed memory of Colonel Ayọ̀ Àríyọ̀. Wọ́n lọ bá pé Adékúnlé Ajáṣin kọ́ ló ń gbógun ti. The man is from Ekiti. Ayé Ọbásanjọ́ ló lóun born again politician. Ó kúkú ààrẹ ni. Ikú ránran ló kú. Àwọn aráàlú ló ń gbógun ti. Kì í ṣe program tí màá ń ṣe tán tí àwọn Awólọ́wọ̀ ń tẹ̀lé ló yẹ kí wọn náà máa tẹ̀lé ṣe bí ara wọn ni ẹ tẹ́lẹ̀. Irọ́. Láì mọ̀ pé ọjọ́ ọ̀la ló ń bàjẹ́. In Ekiti to stay. Ekiti stay today. Àwọn ọmọ ẹ̀ yẹ kó jẹ́ kan nínú gbòógì tí ọmọ mú ipò. Kò dìgbà tán bá ní wọ́n contest tí aráàlú ọmọ fi sọ pé ó yá ẹ̀fọ́ ọmọ lágbájá sí bíbá yìí. Ẹ jẹ́ kó ọmọ lágbájá náà ó di gómìnà. Bàbá ẹ̀ ti lórúkọ rere lẹ̀. Ó fi ayé títẹ̀ ó fi bayé àwọn ọmọ ẹ̀ jẹ́. Ìgbẹ̀yìn ẹ̀gẹ́ òwà dára. Bẹ́ẹ̀ ni gbẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ní ìran Yorùbá lára tẹ́ ẹ̀ ń tako ọjọ́ ọ̀la òmìnira Yorùbá. Bẹ́ẹ̀ ni gbẹ̀yìn ayé yìí ṣe máa rí èpè kọ́. If they become a senator today, PM ó di America, ó di South Africa, ẹni irọ́ ni mo pa. Ìgbà táwọn ọmọ tán náà fẹ́ ṣe rally, tán náà fẹ́ ṣe protest, bad government. Ìwé ìròyìn gbé pé inú airport kún lẹ́kọ̀ọ́ nìbàdàn ní gbogbo ní kí náà ṣe wọ́n make attempt láti sá lọ. Èyí tó sá lọ sí South Africa sá lọ sí South Africa. Èyí tó sá lọ sí London sá lọ sí London. Èyí tó dèrò Canada sí dèrò Canada. Torí pé ìyàwó wọn ọmọ wọn ò sí ń bẹ̀rẹ̀ gbàdà tán bá ti gorí oyè ohun tẹ́ kọ́kọ́ máa lé nìyẹn. Pé bí wọ́n ṣe máa kó ìyàwó àtọmọ kúrò nílé. The Yoruba, we did not belong to this country. We did not. Bí èmi ṣe rí tí mo dẹ̀ fẹ́ kí gbogbo Yorùbá kájọ ojúdúnúkù wò. Nígbà tí àwọn tó ní ìmọ̀ àti èròǹgbà rere fún ìran Yorùbá wọn ò kọ́ ọmọ wọn kúrò ńlùú. Wọ́n jẹ́ kọ́ wọn ọmọ wọn kàwé pé ohun tí àwọn bá ṣe fún ará àta ló yẹ kọ́mọ títí wọn náà jèrè. Bọ́lá táwọn ti dóde òní mo gbọ́njú ń bá mọ́tò tí bàbá Alhaji Lateef Jákàndé ń lò láti 79 nígbà tẹ́mi dé kó ẹni bá rí Toyota yẹn oní bàbá yẹn ń lò kó ra mọ́tò mi
olórí ọ̀fẹ́ àti gujibu all the Alhaji Lateef Jakande house estate tó kọ́ sí kó yẹ he have orí ọ̀fẹ́ to gujib but they go there to serve people. Ikú bẹ́ẹ̀ náà ni bàbá Adékúnlé Ajáṣin l'Èkìtì lé l'Oǹdó wa ń bí báyìí àwọn tó wà ń bẹ̀ lé ní ṣé ká sọ wípé wọn ò nífẹ̀ẹ́ aráàlú ni ṣé ká sọ wípé mentality Nàìjíríà ló ti wọnú ayé wọn tó sọ wọ́n di ọ̀dájú ènìyàn. The majority of them látòrí pírẹsidẹ́ǹtì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu he have access to free education. Ó jàǹfààní free education Awólọ́wọ̀ ṣé bàbá ẹ̀ lówó rí ni àbúfẹ́ tó fi ń pé bàbá o owó bàbá ò náà fi rán lọ léèwé kẹ́tọ́ lọ sí Chicago. Ó jàǹfààní is part of the product of Awólọ́wọ̀. Majority of them bàbá àwo ra spoke kẹ̀kẹ́ ṣùgbọ́n ìrọ̀rùn the program that Awólọ́wọ̀ have that time ìrọ̀rùn náà fi kàwé ìrọ̀rùn ní Yorùbá fi gbà wọ́n lẹ́yìn pé tó bá dé ìdọ́jọ́ ọ̀la tí ọ̀tá bá dé tó bá lóun fẹ́ wọlé bàbá wọn ò ní gbà kí lé bàbá wọn wó láì mọ̀ pé àwọn gan ló máa ṣe agbódegbà fún àwọn tó fẹ́ wọlé bàbá wọn. Iléèwé di tipátipá lénìí àwọn tó lórí ọ̀fẹ́ owó aláta owó onírú owó búrẹ́dì owó bọ̀ọ̀lì owó kálọ̀ gbàárù tó fi tọ́mọ léléèwé nígbà tọ́mọ bá wọṣọ NYSC tẹ́ bá ń dín inú yín bá ń dùn tó bá ti lè bọ́ṣọ yọ ẹlẹ̀ ó tún dà kó gba oko wẹ́dà lọ tàbí kó gba oko hairdresser lọ nígbà tọ́mọ bá wáṣẹ́ tọ́mọ ò bá rí kí láǹfààní tí orílẹ̀-èdè tá à ń pè ní Nàìjíríà tọ́mọ Yorùbá jẹ́ nínú ẹ̀ àbí ká bira wa léèrè pé kí ni Nàìjíríà ti ẹ̀ ṣe fún wa ní ìrọ̀rùn. Wọ́n ṣe ìyà fún wa ní ìrọ̀rùn ni ìyà bá dé látọ̀dọ̀ Nàìjíríà sí ìran Yorùbá. Wọ́n ṣe ikú ní ìrọ̀rùn fún ọmọ Yorùbá ká gba ẹ̀tọ́ Yorùbá lọ́wọ́ Yorùbá wọ́n ṣe ní ìrọ̀rùn kí Yorùbá wà nínú ọrọ̀ kó má rí ọrọ̀ jẹ wọ́n ṣe ní ìrọ̀rùn. Ẹ wá àwọn ọmọ Niger Delta tí wọ́n fọ́ mi mọ̀ bóyá yìí náà ti wo fídíò yẹn tán fi kó ojúbójú wọn wọ́n ní ká má pè wọ́n lólè àwọn òṣòlè ohun tó wà lórí ilẹ̀ bàbá wọn làwọn ń mú ẹ̀tọ́ tí wọ́n ní pé tẹ́ máa wa góòdù ní Adamawa Jigawa Taraba Sokoto Kaduna Katsina ibolotu wà ń bẹ Kano it belong to the Fulanis ṣùgbọ́n góòdù tẹ́ máa wà nílẹ̀ Yorùbá ń bí báyìí it belong to the federal government. Are we still belong to this country? The answer is no. The answer is no. Wọ́n wá ń lu àwọn Yorùbá láti ṣe tánà di ọjọ́ ọ̀la Yorùbá. Abẹ́ gbọ́. Àwọn ìgbàanì tí wọ́n ti ṣiṣẹ́ rere ńlẹ̀. Bàbá yẹn níwẹ̀ àwọn tó wà lẹ́ni tí wọ́n ń jọ lórílẹ̀ ní olóhùn òfin gbàgbára gbogbo agbára kọ̀ndẹ́mù wọn ó ní bọ́n bá tiẹ̀ fẹ́ ṣe ó ní the Nigeria mentality will not allow them to do it nítorí pé ọ̀tá Nàìjíríà ọ̀tá Yorùbá ní Nàìjíríà jẹ́ ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni ọ̀tá Yorùbá ní Nàìjíríà jẹ́ adẹ̀gbé Nàìjíríà kalẹ̀ to destroy the system of the Yorùbás. Ẹ má gbàgbé ìrántí mo ní mo rí ní ìjẹta o ẹ má gbàgbé o agbé Nàìjíríà kalẹ̀ to destroy the Yorùbá totally. You are welcome bàbá mi Koiki International. Àwọn gómìnà ìgbàanì nínú pijó wọn there is nothing like a tinted glass. Bàbá Adékúnlé Ajáṣin á máa lọ báyìí á máa juwọ́ sí ni bàbá o ìjọ tí bàbá wá sí skul wa tó wá sí ìlú wa
bí a ṣe pọ̀ tó gbogbo wa ni bàbá yẹn ń bọ̀ lọ́wọ́ but àwọn tó dé òní inú tinted glass ni tẹ́ bá wá wáńdà gan agbára lẹ máa fi rí ọwọ́ wọn níta wọn á máa yín mú sí wa nú ṣàṣà nínú wọn tẹ́ bá wá kúrò ní state headquarter state capital tẹ́ wà nínú mọ́tò tẹ́ wà yẹ girlfriend bíi mẹ́ta náà máa kó sínú mọ́tò wọ́n wá ń fàyè yín wọ́n wá fi ń gbá lúdò káàkiri gẹ́gẹ́ bí ogun tí bàbá yẹn ló ń jà àwa ọmọ Yorùbá pé wọ́n ń parọ́ fún wa ogun tó ń jà wá ni o wọ́n ń parọ́ fún wa ó dẹ̀ mọ̀ pé irọ́ ni síbẹ̀síbẹ̀ a padà lẹ́yìn wọn nígbà tí bàbá Awólọ́wọ̀ was a prime minister of Western region ọ̀wọ́n ọmọ bàbá òkèrè ńgbà yẹn lọ́hùn a gbọ́ pé bàbá mú ọmọ ẹ̀ lọ sí ibi tí kí bàbá máa fọkọ́ ọmọ náà máa fọ́n no one of the governors do something like that a gbọ́ bọ̀tà àwọn tó dé òní bí ṣèyí ṣe ń pàṣẹ ni bàbá ẹ̀ ń pàṣẹ ni ìyàwó ń pàṣẹ wọ́n tún pè kàn ní ìyá lọ́jà tá bá tẹ̀ wá pàṣẹ ọ̀hún kán lo àǹfààní yẹ fún ìran Yorùbá di Buhari mo máa ń sọ fáwọn èèyàn ẹ má pe Buhari lọ́mọ àlè ọmọ ọkọ ni ìwà tí Buhari wù kó wá jẹ́ irú ẹ̀ ní Tinubu wù lé níṣẹ́ rò pé ìran Yorùbá máa wà nínú ìgbèkùn ni Buhari did everything to support the Fulani to conquer the Yorubas ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ bàbá Akíntóyè ká wá fi ọpẹ́ fún Olódùmarè tó fún wa ní ọmọ bíi Sunday Ìgbòho tí Sunday Ìgbòho bá jáde ńgbà yẹn bóyá irú àwa ìbá ti dẹni ìtàn àwọn bá ti bòǹbàdì gbogbo wa ní buam ọ̀tá kan ni bí wọ́n bá dẹ̀ rí pé kò ní dá kan lu ọ̀tá okùn inú nẹ́ẹ̀tì náà máa kó gbogbo wa sínú aṣọ wa sáàárín ọ̀sà Iyemọja ṣebí ẹ̀pọ̀n àtòkò ni Ọláìyá ló lọ fi ń ṣẹ̀dú sí Iyemọja jọ̀wọ́n àná gbogbo wa pátápátá la dẹran Iyemọja. Buhari was not ọmọ àlè he did everything láti fífọ́ àwọn ìran ẹ̀ he did everything to make sure the Fulani conquer all the Yoruba land pé èyí tán máa ń fi ẹnu sọ wípé Nigeria belong to us pé tán máa sọ pé Nigeria belong to us ilẹ̀ Yorùbá wọn àti ní orí ọ̀fẹ́ agbára tán fẹ́ máa lò bẹ́ẹ̀ wọn àti rí lò Buhari did everything ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tó fọpẹ́ fún Ọlọ́run ká tó fọpẹ́ fún Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ tí ò padà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. During the Buhari regime gbogbo bí Fúlàní ṣe ń pààyàn tí mìíye tí àlà ń ṣe títí ẹ̀ àwọn mélòó náà jù sẹ́wọ̀n àwọn tó jù sẹ́wọ̀n nígbà ayé Jonathan Buhari rìlíìsì wọn ó kó wọn lọ sí Amẹ́ríkà bí Saudi Arabia ló kó wọn lọ to train them how to shoot ó dá wọn padà ó sọ wọn sínú army èyí tó máa kó sínú ọlọ́pàá kó wọn sínú ọlọ́pàá. Now the Yoruba is there the Yoruba man is there the Fulani still have God power confidence to attack the Yorubas. Ta lọmọ kan nínú àwọn méjèèjì ìkan dìde he want to do everything pé kí gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ ti ìran òun. Mo ń sọ fún wa wípé we the Yorùbá ó yẹ ká jí láàárọ̀ ká tẹ̀ àtàwọn tó jẹ́ sẹ́nítọ̀ o bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ní lọ kẹ́ ẹ má lọ kẹ́ ẹ sọ pé inú sẹ́nítọ̀ yẹn ẹ máa wà ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ fi ipò sẹ́nítọ̀ lẹ̀ ipò sẹ́nítọ̀ máa fi yín lẹ̀ lọ́jọ́ kan ikú máa gbà lọ́wọ́ yín ẹ máa kú lọ́jọ́ kan ṣùgbọ́n tẹ́ bá kú tán àrọ́mọdọ́mọ yín àti ìrólówó kan tó ní tí àgbàná bá wọnú owó òun àgbàná gan máa kú sínú owó yẹn ni àgbàná ní àgbàná wo owó yẹn lóòótọ́ pé lóòótọ́ màá ní tó ń bá wọnú owó ìwọ̀n má lè kú bẹ́ẹ̀ ókè mi ò ní wọnú owó iná ẹ̀mí gangan làgbàná wọ̀ àgbàná mú ẹ̀mí wèrè lọ ní pm ìyá Abíọ́lá gbogbo ohun tí Buhari ṣe yẹ tẹ̀yìn bá ṣe kẹ́ boycott kan ní National Assembly all the Yoruba senators reject the idea. It is a disgrace to all of you
kẹ́ wà lórí ìjókòó kan máa sọ wípé màálù àtàwa ọmọ Yorùbá pé ìkan ni wá. Ẹ má tí ì pè mí, ẹ má tí ì pè. Hello bàbá mi, mo wà lórí program, máa pè yín padà. It is a disgrace. Ẹ dẹ̀ wà lórí ìjókòó. Sẹ́nítọ̀ mẹ́ta lÉkòó, mẹ́ta lógùn state ó di mẹ́fà. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀yọ́ ó di mélòó? Ó di mẹ́sàn-án. Ọ̀ṣun ó di 12. Ekiti ó di 15. Ondo ó di 18. Kámú ti Kogi mọ́ ó di 21. Ti Kwara èlò ní 25. Kí gbogbo ẹ̀yin 25 yẹ kẹ́ jáde. Kí gbogbo all the rep ta níbẹ̀ kẹ́ jáde síta. Pé enough is enough. We call ourselves in Nigeria. Àwọn èèyàn yín ń jáde látòkè wá ń bombard àwọn èèyàn wá bẹ́ẹ̀ wọ́n pa wọ́n bẹ́ẹ̀ ní pẹran. Wọn ò ní ṣe é. Wọ́n ti gbowó ẹ̀mí wa. Tó bá dẹ̀ rẹ́jọ́ election, a tún máa para wa. A tún máa nara wa lórí àwọn wèrè. Tán pera wọn ní senator, tán pera wọn ní rep, tán pera wọn ní governor. Tí wọn ò ní kúre. Wọ́n á tún àwa tí ìyà ń jẹ, wọ́n á tún sọ wá dọ̀tá ara wa lórí 20,000, lórí 10,000. Mo ní mo mọ MOB Ọpẹ́yẹmí Bámidélé, mo mọ dáadáa lÉkòó. Ó máa perform well láti wájú pa Friday. Ẹsẹ̀ ni mo fi rìn díẹ̀ sùn. Not know pé is one of the notorious that Tinubu produce. Àní gbogbo yẹn ní kúre sẹ́. Every one of us that say no to the freedom of the Yoruba race. We are not one. We did not belong to this country. The language say it. Tábà ti yọ English tá à ń sọ, tá dẹ̀ yọ búrókì díẹ̀díẹ̀ tá à ń sọ, àgbédì ara wa mọ́. Ìjẹun wa yàtọ̀ síra wa. Ìwọṣọ wa yàtọ̀. Ìṣó àrùn ojúlélẹ̀ yìí ó hàn gédégbé pé orílẹ̀-èdè mẹ́ta tí wọn ò fi nǹkan kan jọra wọn. Ìrísí wọn ó yàtọ̀ síra wọn. Ìsọ̀rọ̀ wọn ó yàtọ̀ síra wọn. Ìwọṣọ wọn ó yàtọ̀. In everything náà fi yàtọ̀ síra wọn. Wọ́n fọ́ọ̀sì wọn papọ̀. Ìyàwó tipátipá ẹ̀dẹ̀rù pa àlàáfíà máa wà ń bẹ̀. Láyé kò lè possible. We did not belong to this country. We did not. We the Yorubas. We did not. Ṣé ó possible kí ọmọ Yorùbá kan déédéé gbéra kó lọ sí Sokoto kó lọ àtáàkì Sultan Sokoto kó dẹ̀ pa? Ṣé ó possible? Tàbí kó lọ sí Katsina? Ìlú wo ló jìnnà súnmọ́ wájú? Niger, Niger State. Kọ́mọ Yorùbá kan dẹ̀ lọ́bẹ̀ kó lọ inú palace ẹ̀mí àwọn. Tàbí kí ẹ̀mí àwọn máa jáde lọ kó dẹ̀ dá lọ́nà kó dẹ̀ gun nígò kó dẹ̀ pa. It is possible, but it's possible for them. Méjì ọba tẹ́ ti pa nílẹ̀ Yorùbá. Ẹ ti gbàgbé ọba Ifọ̀n. Wọ́n ti pa ọba l'Ékòó. Wọ́n pa ọba l'Ọ́yọ́. Wọ́n pa ọba l'Ékìtì níbẹ̀ yìí. Ekiti local government àti Ekiti state. Mẹ́ta ló mú balẹ̀. Láàárín ọ̀sẹ̀ kò pọ̀sẹ̀ kan, láàárín 5 days. And all of you still keep quiet. Ẹ sì ń sọ pé Nàìjíríà go better. Ìkànnì yín o. Ìkànnì yín. Ẹ máa sá lọ sí Amẹ́ríkà. Ẹ bọ́ lọ́hún bẹ́ẹ̀. Kò síbi tẹ́ ẹ sáde tátẹ́gùn Ọlọ́run ò fẹ́ sí. Kò sí. Inner mind yín. Lọ́kàn yín nísàlẹ̀ lọ́hún. Deep your heart. You know that we are not one. You know that there's nothing like one nation. You know that Nigeria is not a nation. You know that Nigeria is not a country. Nigeria is a business empire for the wicked people, both north, east, and south, and west. Tẹ́ kóra yín papọ̀. Ẹ kàn wá fi àwọn Fúlàní yẹn jẹ ọba yín ni. Àwọn ló ń dictate fún yín. Ntọ́lọ́run fún yín, Fúlàní wá ń dictate fún yín. Ẹ̀yin tó yẹ kẹ́ máa fún nǹkan, ohun tó yẹ kẹ́ máa fún yàn, òun náà wá ń fún ẹ̀yin. It is a shame for all the Yoruba leaders that say that Yoruba must not have their own freedom. It is a shame. Tí ẹ kó gbogbo wa sínú ìrònú.
bódà mi kan bó àmì gbúrí mi lánàá ó ní pẹ̀lẹ́ bó ní ọlá mo ní dáadáa ó ní gbogbo irun ẹ̀ máa ti funfun tán mo ní kì í ṣọjọ́ orí náà ìyá ni ìpọ́njú ni the majority àwọn boys tẹ́ bá rí ọmọbìnrin ọmọ mi ọmọ 32 years irun orí ẹ̀ ti funfun tán kì í ṣọjọ́ orí ìpọ́njú ni ìyá ni ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló ti di decoration wájú ilé tó dé pé tí ẹ ti fọ mọ́tò yẹn lé ní ẹ̀rọ pọ̀ máa gbé jáde ní wọn gbé jáde a litre is now 1,000 ibi tó ti lẹ́sì jù ní 950 ohun tí a ní ló ń pọ́n wá lójú so kí lóore tí Nàìjíríà ṣe fún wa that tí àwọn kan fi sọ wípé we must die inside Nigeria tó jẹ́ pé lọ́dọọdún ni Yorùbá ń fi ọmọ ológo rúbọ fún Nàìjíríà láyé àtijọ́ táwọn bàbá wa bá ṣètùtù tán bá rúbọ nígbà tí gbígbà ètùtù tán ṣe tó bá dé gbogbo aráàlú ní máa ń jẹ àǹfààní ẹ̀ àìmọye ọmọ ológo tá a ti fi rúbọ fún Nàìjíríà síbẹ̀síbẹ̀ Yorùbá ò jàǹfààní Nàìjíríà ẹ mọ̀ ikú Nàìjíríà ló pa bàbá Táyé Ṣóláàrin ló pa bàbá wa Gani Fáyẹ̀mí the great lawyers akọniwájú adájọ́ Délégi wa ń kọ́ ṣìnà mú ọmọ ológo wa bó ṣe wù wọ́n ṣìnà mú wọn ojú wa ọmọ bàbá Fáṣọ̀rántì ojú wa làwọn Fúlàní ṣe mú mọ́lẹ̀ pẹ́ńtà pa lára ògo Yorùbá nìyá yẹ ìyá Ọláyínká ojú wa náà ṣe mú mọ́lẹ̀ tán pa kí làwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe sí ìgbà tí Bọ́lá Ahmed máa débẹ̀ gan ó ní àwọn màálù dà ló béèrè lọ́wọ́ wa because ó ń bẹ̀rù àwọn Fúlàní ó ń bẹ̀rù àwọn Fúlàní it is a pity kí àwa tí ò yé ká máa bira wa léèrè most especially àwa táwọn ń lé tán fi ayé wa ń tú ayé títí wọn ṣe tán máa ń fa ayé títí wọn ń ba ayé títí wa jẹ́ pé do we still believe in this country? Are we still a member of this country? Are we still belong to this country? The answer is no. Orísun wa ni ẹja padà sí. Orísun wa. Nigeria will not allow us to show our identity. Nigeria is not our identity. Unti gbogbo wa fi ń gbé fake life nìyẹn. Because our forefathers, they are not in Nigeria. Apa orísun wa tì. Orí ọ̀fẹ́ rẹ̀ láti padà sí orísun wa. The majority of the Yoruba leader, they go against it because of brown envelope. Àwọn tó yẹ kó fẹ́ wá fún rẹ̀ wọ́n fẹ́ wá fún rẹ̀ ibi náà fẹ́ wá lójoojúmọ́. Àwọn tó sọ pé ọmọ Awólọ́wọ̀ ni wọ́n ṣojú Awólọ́wọ̀ wọn ṣẹ̀yìn Awólọ́wọ̀. Ṣọ́ọ̀ṣì tí mo lọ lénìí bàbá yẹn ń sọ ìtàn kan yes ọ̀rẹ́ wọn lọ́lọ́run pè ọ̀rẹ́ wọn ní Ọlọ́run pè tó dẹ̀ ń bá iṣẹ́ yẹn lọ bàbá yẹn ń ṣe birthday ní 1987 bàbá tó ń ṣe birthday lẹ́ni ṣe birthday ní 87 gẹ́gẹ́ bí pásọ̀ yẹn ṣe sọ yí àyẹ ni bàbá àti tiẹ̀ kú ó ní before kí bàbá òun tó kú bàbá òun rán lọ sí Ìbàdàn pé wá ní ọmọ mo fa iṣẹ́ ilé ẹ lọ́wọ́ ó yá ó lóun mọ̀ pé bàbá òun ti fẹ́ kú ni láti 87 to today ọ̀rẹ́ bàbá yẹn ò fọmọ yẹn lẹ̀ ó wà ń bẹ̀ pé kò ní dáa kó ń ṣojú bàbá kó má ṣẹ̀yí bàbá the majority of them call themselves the Awólọ́wọ̀ followers kájọ bàbá Akíntóyè kúrò ń bẹ̀ nìkan tá a rí the rest wọ́n ṣojú wọn ò ṣẹ̀yìn kàńdá rẹ̀ sí ní gbogbo wọn tí wọn bá jẹ́ kàńdá rẹ̀ sí wọn ó mọ̀ pé ìgbé ayé tí Yorùbá ń gbé yìí kì í ṣe ìgbé ayé tó dára kì í ṣe ìgbé ayé tó dára in time like this ó yẹ ká máa bèrè àwa léèrè pé do we still belong to this country? My own answer is no. Torí ìgbé ayé amúnisìn là ń gbé ìgbé ayé tí Fúlàní dominate everything that they have upper hand over the Yorubas
gbogbo tó wà nílẹ̀ wa pápátá tẹ́ bá ní irọ́ ni mò ń pa ẹ máa bọ̀ tẹ́ bá ti kúrò ní ilé Ìkirè tẹ́ kọjá Gbọ̀ngán tẹ́ bá ti ń wo Ilé Ifẹ̀ lọ́tún lọ́ọ̀kan ẹ máa wo left and right wọ́n ti bá wa gbẹ́ kòtò Májídùn bẹ̀ tẹ́ bá ti kúrò níbi roundabout Odùduwà yunifásitì yẹ tẹ́ fèsì ọ̀nà Àkúrẹ́ tẹ́ bá ti rìn díẹ̀ níbi táwọn mọ́tò páàkì sí yẹ ẹ tún máa wo left and right wọ́n ti bá wa gbẹ́ kòtò Májídùn bẹ̀ góòdì wa náà wà ń bẹ̀ gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà land sí Ifẹ̀wàrà dé Àtàkùmọ̀nù gbàbí ní ẹ má bínú tí mi bá pé dáadáa Àtàkùmọ̀nù ṣà ìpèrindó ni àbíbò ni gbogbo àwọn bẹ̀rẹ̀ pápátá làwọn Fúlàní ti bá wa gbẹ́ kòtò bẹ̀ at ten time ní ká máa retí tsunami wọ́n kó góòdì wa lọ ni but we can't do it in north. We cannot do it not. And it is a pity. Tí kan nínú àwọn Fúlàní sọ wípé kò sí ìlú táwọn wọ̀ nílẹ̀ Yorùbá táwọn ọba wa ò ti gbowó. Till today we do not see any ọba tó jáde síta tó lè sọ pé no Fúlàní tó bá fún mi lówó kó wá sọ. Èyí tó ṣe ní ìmọ̀ye lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ká dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho again. Àwọn tó sọ wípé ó fẹnu ṣe kínní ni afẹnujá wáyà ni afẹnujá wáyà ó dẹ̀ ń fẹnu já gbogbo wáyà tán fi di ìran Yorùbá mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wáyà tán fi mú wa lọ́sẹ̀ lọ́wọ́ tán fi mú wa lẹ́sẹ̀ ọmọ Adéyẹmọ dẹ̀ ń fẹnu já lóòótọ́ ẹnìkan jáde síta kan wá ṣe the same thing they can torí pé ògbólógbò ọmọ àlè ni wọn ò fẹ́ràn Yorùbá fún rere káwọn ṣáà máa wọ agbádá white káàkiri ní ọlọ́jọ́ festival ìrọ̀lẹ́ festival ọya festival ṣàngó festival wọn á láwọn protect culture and protect culture without the woman being ṣé tí gbogbo wa bá ti kú tán tí Fúlàní bá take over gbogbo land wa lẹ́wàlẹ̀ ń protect culture why are we deceiving ourselves why are we allow Nigeria to deceiving us why are we allow the mentality of Nigeria to take over our culture. This is time for us to say no to them. Are we still belong to this country? Àwọn gómìnà ìgbàanì ọmọ wọn ò lọ kàwé l'Amẹ́ríkà o ọmọ wọn ò lọ sí France o ọmọ wọn ò lọ sí Jamaica o ọmọ wọn ò lọ sí Canada o ọmọ wọn ò gba South Africa lọ o we wine together here we play football together lọ́wọ́ máa gbọ́ ọmọ lágbájáde this former Ekiti state governor ọmọ General Adébáyọ̀ ó ní nígbà tí inú ń bàjẹ́ jù ní nígbà tó ń gbé mọ́tò lọ tó ń lọ sí skul tí táyà mọ́tò ń fọ́ bàbá ìwòran lọ sí Amẹ́ríkà o kì í ṣe pé kò sówó ń gbà yẹ o they still believe that n ti tiwa but àwọn tó dé òní akótilétà ni wọ́n sá akótilétà ni wọ́n akótilétà naming present governor nowadays since 1999 tí ọmọ wọn tí ò ń ṣe Amẹ́ríkà ló wà àríọ the present president of Nigeria today nígbà tí ìyàwó ọmọ ẹ̀ máa bímọ wọ́n gbé lọ sí France kó lọ bímọ sọ́hun nígbà tẹ́ mọ̀ pé there is nothing like a best hospital pé ibi tá à ń pè ní ilé ìwòsàn ní bíbá ilé ikú ni ilé ikú ilé àdánù ni ẹ wọ ọmọ tán ló kú yẹ kò mọ̀ pé last video ló ń ṣe lọ nígbà tó fẹ́ lọ ṣe operation ó tún ṣe fídíò tó ń lọ tó tún bá wọn sọ̀rọ̀ lọ tó ń ṣe pé ó wọnú tíátà kẹ̀mí ẹ̀ ò jáde wọ́n mọ̀ pé ilé ikú ní ẹ̀ẹ́mẹ́yẹ since 1999 nígbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ ó lé iye billions of naira tán ní kó fi ro oògùn sí General Hospital tí Ìyábọ̀ Ọbásanjọ́ nìkan kó mi nígbà tí bàbá ẹ̀ lọ ń pamọ́ sí Kaduna ẹ ti gbàgbé ni don't expect any good thing under the Nigeria. The Yoruba, we should not expect any good thing. It is better that ká forí korí, ká fukuluku, ká fọgbọ́n papọ̀, ká tètè yọra wa kúrò nínú ìgbèkùn yìí. Torí ó máa lẹ́yìn, ọ̀rọ̀ Nàìjíríà yìí máa lẹ́yìn, àjàntí ele. Mo ló máa lẹ́yìn o,
ó máa lẹ́yìn ọ̀rọ̀ Nàìjíríà yìí máa lẹ́yìn àjàǹtí ele tó bá dẹ̀ máa lẹ́yìn àwọn á ti kọ́ àwọn ọmọ wọn ó di wọ̀ ní Amẹ́ríkà ó di wọ̀ ní Canada ó di wọ̀ ní London ó di wọ̀ ní Italy ó di wọ̀ ní France ó di wọ̀ ní South Africa èmi àtẹ̀yìn náà làá máa kánjú pàkó níbo làwa fẹ́ sá lọ níbo làwa fẹ́ sá lọ it is better for us ká ṣí kọ́kọ́rọ́ orí wa lénìí we must say no to them ká mọ̀ fẹ́ ayé títí wọn bá ayé wa jẹ́ mọ́ káwa náà kọ̀ láti máa fa ayé títí wa tó ayé títí wọn ṣe wọn lè fòtì ara wọn níbi tí ẹ ti tá a gọ̀ sí àwa la máa bá wọn lẹ pósítà àwa la máa bá wọn ṣe kàmpéè tí ìjà bá ṣẹlẹ̀ àwa la máa bá wọn jà tá máa jí ìbò àwa la máa bá wọn jí gbogbo assignment mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọmọ títí wọn ti wà ní London wà l'Amẹ́ríkà wà ní Canada ṣùgbọ́n nígbà tá bá wọlé tán tí èrè gbogbo wàhálà tẹ́ ẹ ṣe tó bá dé ọmọ títí wọn wá bọ́ọ̀lẹ̀ àwa máa lo agbára lé yín lórí ìgbà yẹn náà máa rí wípé ojú títì tẹ́ ti ń tajà yóò dáa wọn kọ́ ṣọ́ọ̀bù ìgbà yẹn náà máa rí wípé no àwọn gbẹ́dọ̀ decrease salary wọn ẹ̀yin gbẹ́dọ̀ remain 30,000 minimum wage ìgbà yẹn lẹ́ máa rí wípé yes epo tẹ̀ ń rà ní 200 naira yẹn ó ti kéré jù ẹ gbé lọ sí 1,000 ìgbà yẹn làwa kẹ́yìn síta bí ẹran ọ̀sán ìjẹ́bẹ́lẹ́ ìbírí o tọ́dún mẹ́rin bá ti tó ń súnmọ́ wọn á tún da àgbàdo síta àwa náà tún máa jàgbọ́dọ̀ kékeré a ti gbàgbé ìyàtà jẹ lánàá òun náà fi sọ wípé ogun tó ń ja Yorùbá ogun tó lágbára ni ogun tí ń parọ́ fún wa tá a mọ̀ pé irọ́ ni táyì tó ń tẹ̀lé ogun yẹn lẹ́yìn Yorùbá wake up.